mo kàn fẹ́ sọ àwọn àǹfààní kan lè fáwọn èèyàn wa lákòókò yìí àkókò òtútù la wà yìí àkókò òtútù la wà yìí ẹ jẹ́ n sọ nǹkan òtútù torí sẹ́ni bó tútù ṣe ń bóyin nísìn ẹni tó tútù ọ̀pá kò tí ì mọ̀ báyìí tó develop asthma tó develop pneumonia ẹlòmíì ti ní rheumatism ẹlòmíì ò ní tẹ́lẹ̀ òtútù ní òwúlẹ̀ bọ̀ bí ṣe ń ṣe yìí kò ní tí ì ṣe lára kódà yóò tó máa gun ọ̀kadà káàkiri ọmọ fẹ́ ayà tó máa mú oògùn owó sí létà ní ọ̀padà wàá béèrè á máa béèrè ṣùgbọ́n oògùn rẹ̀ tọ́jọ́ gbìyànjú téèyàn lè ṣe ọlọ́run ọkọ̀ gbìyànjú o kéèyàn kálọ̀rì wá ewé ẹni nígbà tí ò ṣe é gbóná ògùn mọ́ tábàdájú egun ògùn àwọn èèyàn wa wọn ò lè mọ̀ bí wọ́n ti ṣe nígbà wọn fẹ́ ṣe egun ògùn bá ṣe lójú wọn ni ṣùgbọ́n jẹ́ ń sọ̀kan fún wọn tó dáa gan tó yẹ kọ́mọ Yorùbá máa nílé téèyàn bá léwọ̀ rẹ̀ ewé tábà kágo ká fún tábà kìlódó ní tábà Yorùbá dédé omi rẹ̀ gbàtọ́ máa ń fi alákọ̀wé sẹ́yìn máa fomi fọ́nù wọ́n fomi fọ́nù o tó bá ti lọ já tẹ́ bá ti fomi fọ ewé tábà nù agbára rẹ̀ ó dínkù ewé kàtó ló tútù tí mo fẹ́ sọ fáwọn èèyàn wa lákòókò yìí ìwọ tí yóò ní asthmatic symptom bóyá òun káàárẹ̀ lára òtútù mú ọ díẹ̀díẹ̀ àbí òun kọ́ àbí òtí ẹ̀gbádùn àyà rẹ ni ẹ lọ rè wá oyin gidi original bí honey oyin gidi ẹ wà ẹ bá ti wá ẹ wà mú tábà tí mo sọ ni. Tábà ni rọ́pònú mo wá lọ jẹ́ fèrè. Tábà ń bẹ nínú ilé lọ́dọ̀ mi ń bẹ òní ewé tábà ń bẹ òní ewé tábà òní ewé tábà ó tiẹ̀ yẹ ká fi sọ̀rọ̀ tó pọ̀ sẹ́nu kí a máa fi ewé tábà ṣàwúre. Ewé tábà wọn máa fi ṣàwúre. a máa fi ṣàwúre o àwúre tajà a máa fi ṣe ó sì ṣiṣẹ́. Ìwé tábà fọlọ́n búra sí kí wọ́n fi tábà tẹ mọ́ mú bí tobacco kankan sìgá oògùn onímọ̀nà oògùn onímọ̀nà oògùn ni o ewé tábà ń bẹ tá a fi sóògùn ewé tábà kìlódó ni mo fẹ́ fi hàn àwọn èèyàn yìí ewé tábà kìlódó ni wọ́n bá ń jáwáyé tábà gidi tábà bílẹ̀ ni òun ni tábà ti jáwáyé kò láǹsẹ̀nù ọkọ̀ afẹ́sẹ̀ alákọ̀wé wò a sì gbogbo kìíní ara rẹ̀ àṣẹ ni gbogbo ẹ̀rẹ́kẹ́ni fún tó wà mẹ́yì àṣẹ ni o àgùn àwà fún àwà gùn òun ọba omi tá a bá rí ń bẹ̀ náà là á fún dèdí ẹ̀ náà ní dédé oyin ẹ dán wo ẹ pè mí. kí wọ́n dán wo ewé tábà yìí. ṣùgbọ́n ní measurement dáná àwọn tó máa ń sọ pé oògùn Yorùbá ò ní dosage irọ́ ni o ewé tí Yorùbá bá ti fi òdiwọ̀n sóògùn wọ́n ti mọ̀ pé ewé yẹn ò lágbára kò wà toxic kíní kan mẹ́ta ń pè ní toxin ní lọ́dọ̀ àwọn tó mọ̀ nípa ipa ìmọ̀dìnlẹ̀ ìwádìí ewé àtegbò wọ́n wà nínú tolóyìnbó wà ní ti Yorùbá ẹ má bínú ohun ọ̀lọ́léèwé o ṣùgbọ́n ó ń tẹ́ láti ṣàlàyé rẹ̀ fún àwọn èèyàn wa ni ewé wà toxic nítorí pé ewé kẹta lè mú tójú yín lè pa bìnàbìnà ni bẹ́ẹ̀ ni wà toxic but oyin tẹ́ fi sí oyin ti detoxify rẹ̀ oyin yẹn gbogbo aburú tí ewé lè ṣe oyin ti mú kú ó ti dín agbára rẹ̀. sẹ́yìn pé ewé náà máa dé ṣúgà ara kù. ewé náà. àwọn fi wòtọ́ ṣúgà ewé mo fọ́ lọ́wọ́ babura sí ewé tábà yìí a máa detoxify a máa fa toxin ṣùgbọ́n oyin tẹ́ fi sí yẹn oyin gidi yẹn kò ní jẹ́ pé lágbára lórí láti jẹ́ kí ara ó gbòdì lórí ìtọ̀ ṣúgà iṣẹ́ àlàáfíà ni ó ṣe yóò tọ́jú ìtọ̀ ṣúgà sẹ́mi ògùn Yorùbá tó fi lágbára ju ògùn òyìnbó lọ nìyẹn kẹlẹ́ ẹran sí sẹ́pà mo fẹ́ ẹran sí pneumonia ni báyìí mo ṣe bá yín sọ̀rọ̀ yìí mo sì fẹ́ ẹran sí asthma ewé ẹyọkan yìí mo fẹ́ ẹran sí pneumonia mo fẹ́ ẹran sí asthma ṣùgbọ́n ó tún ṣiṣẹ́ ní ìlágbó ara ó ṣiṣẹ́ fún heart ó ṣiṣẹ́ fún ọkàn bẹ́ẹ̀ ni tí ọkàn bá palpitate tí ṣe kúkú bẹ́ẹ̀ ni jọ pé ìbò náà mo sì ń sọ tọkàn bá lù kùkùkù kí n mọ ká mọ́ sọ ìbò tí ọkàn bá lù kùkùkù eré iná ó tọ́jú ẹ̀. ó tọ́jú rẹ̀. bẹ́ẹ̀ ni tí ẹ̀ bá ní anxieties kí wọ́n sọ síbílẹ̀ gbọ́dọ̀ káyọ̀ yóò ti já lọ fẹ́ ká ń pè ní ó yàtọ̀ sára àjíjá lásán o mi àwọn bàbá wa tó dólógùn ti mọ tí mò ń sọ òun ìkọ́ wọn lọ́gbọ́n o wọ́n kàn rán wọn létí ni o bẹ́ẹ̀ mọ̀ kó àwọn lóògùn ọmọ olóògùn lèmi lòsóògùn ṣùgbọ́n Ọlọ́run olóògùn mo ń tà láti ṣàlàyé fún káàkiri rán àwọn bàbá wa létí táwọn jẹ́ olóògùn lọ́jọ́ gbọ̀ntàn wà nulẹ̀ ilẹ̀ tútù
ìní kí àyèyàn máa já pu torí tẹ́lá sọ wà láyà àgbàlagbà pé ilẹ̀ tútù mọ́ yóò ní òwú bó ṣe rẹ̀ sílẹ̀ tútù mọ́ wá àgbàlagbà ni ilẹ̀ tútù mọ́ ṣe yàn kọ́dà bàbá mi jẹ́ kí n mọ̀ pé ilẹ̀ tútù orí ọkàn òun ní ẹ̀jẹ̀ rúru. ó ní ẹ̀jẹ̀ rúru. gbogbo ẹni tó bá ti ní ẹ̀jẹ̀ rúru bóyá ń lo òkè àbí ń lọlẹ̀ ọkàn ti níyọnu. òyìnbó wà nígbà kankan ti níyọnu bí tí ntọ́fà yìí tí ntọ́fà inú wọn máa tọ́jú ẹ̀ wọn à ní tí ìtọ́jú ntọ́fà nǹkan. sínú. nísìn báyìí nísìn lápèjúwe nísìn omi gbẹnu mọ́tò ọkọ̀ ti jó jásikẹ́ẹ̀tì. ó ti jó jásikẹ́ẹ̀tì. ìgbà tí ń gbóná lómi gbẹ àwọn arọ mi sí bẹ́ẹ̀ ni ìtọ́jú apatẹ́sẹ̀ ní pẹ̀lú ògùn òyìnbó láti ti yá àwọn èèyàn báyìí. bàbá àwọn èèyàn wọ́n yé wọn. àmọ́ ní àná Yorùbá wọ́n kọ́kọ́ sí jásikẹ́ẹ̀tì. bẹ́ẹ̀ni. wọ́tà pọ́ǹpù tó sọ sẹ́lẹ̀ wọ́n tún ṣe láì tún wọ́tà pọ́ǹpù tó sọ sẹ́lẹ̀ sí tí ọ̀ pọ́ǹpù omi mọ́ sí mọ́tò ẹ̀yìn mẹkáníìkì yóò ti yé wọn àwọn arọ mi sí mọ́tò tí wọ́n ti di báyìí tó mọ̀ gbọ́dọ̀ yóò tún mi dànù ní. temperature ti high. ẹ ti gẹ̀ tí ń fanu tí ìfúwájú afẹ́ ń pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn nísìnyí tí wọ́n fi sọ pé. wọ́n lè lọ sí kí ló wà ó ti high nù. bó bá lóògùn wàhálà ni wọ́n pè ní hypotension òun náà tó burú jù ṣùgbọ́n ọkàn ní àbàbà agbọ́gbọ́n máa ń sàn bàbá wa náà jọ wọ́n ń lo oògùn sí ni kò sí tuntun nínú àrùn èyí tó bá bá wájú ó sá èyí sàlùjẹ̀nu ni wọ́n ń lo oògùn sí ni bàbá mi wọ́n gbọ́jú bá láyé ó sì ti dàgbà mo rí bó ṣe tọ́jú ara rẹ̀ nígbà tágbàdé bàbá ìyá mi wọ́n gbọ́jú bá láyé mo rí bó ṣe tọ́jú ara rẹ̀ níjẹ́ wọ́n sọ fún bàbá ìyá mi pé kọ́mọ jiyàn mọ́ ìbọn wà ń bẹ̀ bàbá kọ́kọ́ bí ilé dókítà ilé ìrègbè ọtọmọdún mélòó ọ̀dà akọyọ ọmọdún rẹ̀ lọ́sibítù abilógun ọ̀sán náà ni mo bàbá lọ́mú jẹ́kọ̀ọ́ wọ́n ní àbọ̀mọ́ jiyàn mọ́ tẹ́lẹ̀ bàbá ti ní tọ̀ ṣúgà bàbá ìyá mi ní o wàláhì mọ́ ọlọ́mú rẹ̀ mo wà bẹ́ẹ̀ bàbá ní bàbá sì jẹ́ nìkan tí mo ń sáwàdà kọ́ lọ́ọ́ morí jẹun bàbá ìyá mi mọ́ sáwàdà gan wọ́n sì máa bínú náà àmọ́ tí yàrá bá ti sí bínú wọ́n mọ́ sáwàdà gan bàbá ní ọtọmọdún mélòó dókítà ọmọ ìjọba sọ ó lè tọmọdún wọ́n ní ìyá rẹ̀ tọmọdún mélòó wọ́n ní ìyá rẹ̀ àkọ́bí